tí ní alẹ́ ò ojú òní ti ẹnì kọ̀ọ̀kan yín. Bámidélé Ọmọrájí lórúkọ tèmi jẹ́. Ọ̀pọ̀ èèyàn máa pè mí ní bàbá Ṣèwọ́rẹ́ gbọ́rọ̀. Pẹ́ńtẹ́ yẹmú olóko gbowó mo tún gbé talẹ́ ìdè o. Ẹ̀wà wá bá mi gbọ́. Ẹ mọ̀ pé mi a máa sọ nílé ayé wípé ẹ dákun ẹ má jẹ́ àṣe búburú o. Torí wípé bàbá ṣe búburú ó ń padà bọ̀ wá bá wa. Èyí tí mo mú wá lálẹ́ yìí ni mo pè ní ìṣenìgbà. Ìṣenìgbà ohun tá a bá ṣe lónìí, ẹ jẹ́ gbogbo wa máa rántí wípé a gbà padà bó bá di lọ́la. Àlùkùránì sì ní mọ́ni àmẹ́là sọ́ọ̀lẹ̀ àti fálẹ̀ náfùsì wá mọ́ni asáfà lẹ́yà wọn mọ̀ ọ̀rọ̀ bókà bí sàlámù làbẹ́d. Ẹ jẹ́ àgbá ìṣeré o nítorí wípé ayé tá a wà ń bẹ̀ yìí ẹ̀san àrẹ̀mọ Olódùmarè òkùnkùn ń bẹ fún wa. Ọlọ́run ò bímọ o, àmọ́ bí ẹ̀san. Ẹ bá mi ká lọ o sí ìdílé Adéníjì, ẹni tó fẹ́ Sáúdà níyàwó. Ó fẹ́ Sáúdà níyàwó lọ́dún 1981. Ìlú Ìṣẹ́yìn nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o. Ó sì ṣẹlẹ̀ ní àdúgbò kan tí à ń pè ní Ìsálú. Ọdún 1981 òun náà ni Adéníjì fẹ́ Sáúdà níyàwó. Adéníjì tí mo wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ó ní ìyá láyé o, ṣùgbọ́n bàbá rẹ̀ ti jẹ́ ìpè Ọlọ́run. Nínú òfin nínú ọ̀la àtọmọ pàǹdọ̀rọ̀ títí yọ, òun náà nìyá Adéníjì ti tọ́ ọ níwèé. Ó tọ́ ọ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ó tọ́ ọ nílé ìwé girama, kódà ó tọ́ ọ nílé ìwé títí tó fi dé higher institution. Adéníjì sì jáde ó ríṣẹ́ olùkọ́ nílé ìwé kan tá à ń pè ní St. John Grammar School. Ilé ìwé gíga ni o. Ó gbé Sáúdà níyàwó lọ́dún 1981. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Ọlọ́run ọba mi sọmọ àkọ́kọ́ fún Sáúdà. Ó jẹ́ ọkùnrin lọ́dún 1982. Tó Adéníjì fẹ́ràn ìyá rẹ̀ bí ojú. Nígbà tí Ọlọ́run ọba mi sì kẹ́ Adéníjì níbi iṣẹ́ olùkọ́ yìí, ó di onílé lórí. Ó wá wò pé ìfẹ́ tó ń fẹ́ ìyá òun kọjá wípé kó wọn máa nàgà kó wọn tó rí ìyá òun. Nítorí wípé alábàárò kan ò sí bí ìyá, aláfẹ̀yìntì kan ò sí bí yèyé ẹni. Ó mú ìyá rẹ̀ sọ́dọ̀. Ó sọ fún ìyàwó rẹ̀ Sáúdà wípé my dear, òun mú ìyá mi sọ́dọ̀. A jọ máa gbé. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ irú ìgbésí ayé báyìí a máa lágbára púpọ̀, pàápàá jùlọ láàrin ìyàwó ọmọ àti ìyá tó bí ọkọ. Ilé méjì ni Adéníjì kọ́ papọ̀. Ilé fúláàtì sì ni méjèèjì. Òun àti ìyàwó rẹ̀ ń gbé ẹyọ kan. Ó sì fi ìyá rẹ̀ sí èkejì. Ẹ má gbàgbé pé mo ní Sáúdà ó ti bí ọmọ àkọ́bí rẹ̀ lọ́dún 1982. Àkọ́bí yìí sì jẹ́ ọkùnrin. Tó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìgbà tó dọ́dún 1984, Ọlọ́run tó ṣe ọmọ kejì fún Sáúdà. Inú ìyá Adéníjì ń dùn wípé Ọlọ́run mo dúpẹ́ o, mo rí ọmọ mi. Ó sì ń kẹ́ Sáúdà bí ojú. Ṣé mọ̀ pé àwọn àgbájọ òun àwọn mọ ìkẹ́ ìyàwó ọmọ púpọ̀ nítorí wípé
wọ́n mọ̀ yìí pé òun ló dúró gẹ́gẹ́ bí ọmọ fún àwọn. Ìgbà tó tún dọdún 1988, ọlọ́run ọba mi tún ṣí ọmọ míì fún Sáúdà. Eléyìí náà tún jẹ́ obìnrin. Léyìí tó túmọ̀ sí wípé Sáúdà bí ọkùnrin lákọ̀ọ́kọ́, ó bí obìnrin lẹ́ẹ̀kejì, ó bí obìnrin lẹ́ẹ̀kẹta. Nígbà tó dọdún 1991, Sáúdà tún bí ọmọ ẹlẹ́ẹ̀kẹrin o, eléyìí náà sì jẹ́ ọkùnrin. Léyìí tó túmọ̀ sí pé Sáúdà ó bí ọmọ àkọ́kọ́, ó bí ọkùnrin méjì, ó sì bí obìnrin méjì fún Adéníjì. Adéníjì fẹ́rẹ̀ ìyàwó rẹ̀ bí ojú. Ìgbà tó yá o, Sáúdà bá yọwọ́ bí ọmọ tuntun wípé òun ò fẹ́ bá ìyá ọkọ òun gbé. Adéníjì ní sọ mọ̀ pé mo sọ fún ọ pé mo níyà, mo sì sọ fún ọrú ipò tí ìyá mi wà níwájú mi. Ìgbà tí ọ̀rọ̀ yìí tó kún Adéníjì nínú, ọgbọ̀nà lé àwọn òbí tó bí Sáúdà, ọlọ́rẹ̀ ìfẹjẹ́ ọ̀rọ̀ sùn wípé ẹ bá mi pè é òkú, ẹ bá mi kìlọ̀ fún o. Nítorí pé ìyá mi ni ọlọ́bẹ̀ gọ̀dọ̀gbọ̀ tọ́dọ̀ kan dúró dọlọ́sìn sí. Tí kò bá sí ipò ìyá mi ni, irú ipò tẹ́mi wà lónìí bá ti wà níbẹ̀. Àwọn òbí Sáúdà sì pè é wípé wá o, má sọ ìdílé wa ló kọ aburú o. Sọ mọ̀ pé ìyá rẹ rèé. Èmi bàbá tí mo bí ọ rèé. Nígbà tí mo fẹ́ ìyá rẹ, ìyá mi ń bẹ láyé o. Ilé kọjú sí mi ń kọjú sí ọ tá a wà yìí. Ibẹ̀ ni ìyá mi wà tí mo fi fẹ́ ìyá rẹ. Ìyá rẹ ò sì gbógun ti ìyá mi. Níbo ni wọ́n ti wá tó fẹ́ gbógun ti ìyá ọkọ rẹ? Má jẹ́ wọ́n máa sọ fún wa wípé ọmọ àlè lọmọ tàbí nítorí wípé òun wà ìyá rẹ. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ fún Sáúdà nílé wọn yìí, ẹ̀yìn etí rẹ̀ ló bọ́ sí o. Ó ṣàgbógun ti ìyá ọkọ rẹ̀. Nígbà tó bí ọmọ ẹlẹ́ẹ̀kẹrin tán, ó gbógun ti ìyá ọkọ rẹ̀ títí débi wípé ìfẹ́ tí Adéníjì tó ní sí ìyá rẹ̀, ó wò wípé bí ìyá òun bá wà nítòsí ọ̀dọ̀ àwọn báyìí, ó ṣeé ṣe kí ìyàwó tóun fẹ́ yìí kó rán ìyá òun lọ sọ́run àpàpàǹdodo. Adéníjì wá lọ tún yàrá ìyá rẹ̀ ṣe ní ilé mọ̀lẹ́bí tá a mọ̀ sí family house tí ìyá rẹ̀ ń gbé, tó ti lọ mú ìyá rẹ̀. Ó tún yàrá yìí ṣe. Ó kó onírúurú àwọn nǹkan amáyédẹrùn, ó kó sínú rẹ̀. Kódà níbi tí ìyá dàgbà dé, ó tún ra jẹnẹrétọ̀. Ó wá fi ọmọ rẹ̀ àkọ́bí àbí ọmọ rẹ̀ lẹ́ẹ̀kejì tó jẹ́ obìnrin, ó fi ti ìyá rẹ̀ wípé gbogbo tí ìyá mi bá ti nílò máa bá mi wá fún un. Pàápàá jùlọ ìwọ ó lè máa mọ jẹnẹrétọ̀ yìí sí, má jẹ́ kó mú ìyá mi o. Nígbà tí wọ́n tún ṣe eléyìí, ẹ gbọ́ kí ló tún kù? Ṣèbó yẹ kí Sáúdà ó jáwọ́ nínú àpọ̀n tí Ọ̀yọ́ kọ́lọ́rì gbómi lákaná, kò tún jáwọ́ o. Kò jáwọ́. Ó sàn gbógun ti ọkọ rẹ̀ ni. Kí lọmọ yìí ń hù níwà yìí? Síbẹ̀ Adéníjì ò wo gbogbo ìwà tí ń hù. Wọ́n ń bá a bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, 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 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ títí o tí ìyá yìí fi dàgbà. Ẹ mọ̀ pé ọ̀tọ̀ ló gbó, ọ̀tọ̀ làgbà. Ó dàgbà, ó sì tún dògbó. Ìgbà tó dijọ́ kan ni Sáúdà bá gbéra láti ilé ọkọ rẹ̀. Ọwọ́ ìyá ọkọ rẹ̀ wáyé pètò, ìyá ẹ lọ rèé sọ́ra yín o, torí èmi kọ́ ni mo kó bá yín. Kí ló dé tẹ̀ jẹ́ ń gbádùn ọkọ mi? Ó yẹ ká jẹ́ ń gbádùn ọkọ mi. Ẹ̀yin àtọkọ mi ti jọ lògbésí ayé tí ẹ jẹ́ kémi àtọkọ mi náà lògbésí ayé wa ká gbádùn ara wa dáadáa.
ìyá yìí wá dáhùn pé Sáúdà, kí ló tún fẹ́ o? Ọmọ mi kọ́lé fún mi, ó gbé wá bẹ̀. Ó sì fi ìwà ìgbónára, ó fi dá mi padà sí ilé mọ̀lẹ́bí níbi tí bàbá ọmọ yìí ti fẹ́ mi. Ìjọ tún rí mi ní ìjọ rẹ́sẹ̀ mi lẹ́nu ọ̀nà ilé yìí mọ́. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wálé wa, ìgbà ọ̀kan kò bá a sásùn. Tọmọ àwọn àwòrò rẹ̀. Kábíyèsí Olódùmarè. Ìgbà tí Adéníjì gbọ́, wọ́n fẹ́ ṣìwà ò pẹ̀lú Sáúdà lọ́jọ́ náà, àmọ́ ó tún pa á mọ́ra. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nígbà tó di ọdún 1996, ìyá Adéníjì kú o. Ìgbà tí ìyá kú, wọ́n sòkú ìyá. Ọlọ́run ọba mi ṣe fún Adéníjì ní ìpamọ́. Odidi bí ọjọ́ mẹ́ta l'Adéníjì fi ń sọkún kò pé ọkùnrin lòun. Òun nìkan ṣoṣo nìyá yìí sì bí nínú ayé, kò bí ẹlòmíì mọ́. Tó, ẹ má gbàgbé pé Sáúdà náà ní àkọ́bí ọmọkùnrin tó dáyé lọ́dún 1982. Ìgbà tó dọdún 2002 àbí ìgbà tó dọdún 2005, àkọ́bí tó jẹ́ ọmọ fún Sáúdà, òun náà níyàwó. Nígbà tó ti wá dẹni obìnrin tó ti bàlágà, bàbá rẹ̀ ti yọ̀ǹda fúláàtì tí ìyá rẹ̀ kó kù, ó ti yọ̀ǹda rẹ̀ fún àkọ́bí rẹ̀ wípé kó wọn máa gbé bẹ̀. Ní kúkúrú, nígbà tó dọdún 2006, àkọ́bí náà fẹ́yàwó. Ó fẹ́yàwó. Ìyàwó sì kó wọlé, wọ́n sì ìyàwó, wọ́n sì gbogbo ẹ̀, ìyàwó náà kó wọlé o. Ìsínigbà gbogbo ohun ẹ̀dá bá ṣe láyé, iná ni ó gbà. Nígbà tí ìyàwó àkọ́bí ọmọ rẹ̀ tóun náà wọlé, òun ò tiẹ̀ jẹ́ pẹ́ rárá, sẹ́mu pa àwọn ọmọ wa oníṣòkòtò, àwọn lágbára púpọ̀. Sáúdà bọ́ bá gbégbá kọ̀ mọ́ gbé, bọ́ bá gbàwó kọ̀ mọ́ gbé. Ẹni tó wá jẹ́ àkọ́bí fún Sáúdà yìí, ó fẹ́ máa báyàwó ẹ̀ jà. Ìyàwó torí eléyìí kọ́ gbọ́ o. Òun náà ti bímọ méjì. Ó bí kan lọ́dún 2006, ó sì bí kan lọ́dún 2010. Ìgbà tó dọdún 2014, ó tún bí kan. Ọmọ mẹ́ta yìí ni wọ́n ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọn ò tí ì bí mi ilé ọmọ yìí mọ́. Àmọ́ ìyàwó àkọ́bí yìí, ó gbógun ti ìyá ọkọ rẹ̀ débi pé ilé fúnmọ́ o. Ilé fúnmọ́ gan tí kì í ṣe díẹ̀. Débi wípé ó padà pé ọkọ rẹ̀ Adéníjì wípé wò ó, ó fẹ́ jẹun ọmọ mi. Dákun, jẹ́ máa kó lọ sí family house níbi tí ìyá àgbà tí wọ́n dákẹ́ sí. Ọba wa kó lọ family house, sí family house ni ó ti wá bá ọ ni. Àbí báwo? Ṣé ẹ mọ̀ wá àwọn nǹkan báwọn? Òun náà rí ogun ìyàwó ọmọdé bíi wípé kò wá tún débẹ̀ dúró. Ṣé ẹ mọ̀ pé àwọn àbúrò méjì tó tẹ̀lé àkọ́bí obìnrin làwọn náà? Àwọn náà ń ṣèyàwó. Wọ́n ṣèyàwó fún wọn. Àmọ́ àwọn méjèèjì, ilé ọkọ tí wọ́n wà, àwọn náà rí ogun ìyàkọ débi pé ìyàkọ ò tiẹ̀ fẹ́ rí ìmí àwọn méjèèjì láàkà. Kì í ṣe pélé kan náà ni wọ́n ti jọ lọ́kọ o. Bámidélé Ọmọrájí, èyí tó jẹ́ àbíkẹ́yìn nìkan ni ò tí ì níyàwó. Àmọ́ àwọn méjèèjì tó tẹ̀lé àkọ́bí, ogun ìyàkọ yìí lágbára débi wípé wọ́n padà kó padà wá sílé wọn ni o.
wọ́n kó wá bá ìyá wọn ní family house bàbá wọn. Kí là tún dé? Ìyá kan tún gbógun lẹ́yìn, ìyàwó ọmọ gbógun lé mi. Ọba mi Èdùmàrè kí n mọ wá sí báyìí. Ibi tó gbé wá ń sọ̀rọ̀ yìí, ẹnìkan tó wá jẹ́ àgbàlagbà olé níbi tá a ti bí Adéníyì wá ní Sáúdà sọ parí báyìí. Atẹ́gùn ni wọ́n gbìn lọ́jọ́ sí. Ìjì lọ́lọ́run ọba mi mú dé láti fi sẹ̀san fún ọ. Sọ mọ̀ pé nígbà tó múra kòkòkò sí ìyá ọkọ rẹ títí tí ìyá ọkọ rẹ fi wọlé sùn, ọ máa gbá tiẹ̀. Ó yẹ kí ìwọ náà máa retí ẹ̀san nu àrẹ̀mọ Elédùmarè. Ọkàn wa dùn mí wípé ìwọ nìkan kọ́ ló ń dáyà yìí jẹ, ó tó píyà fún àwọn tó jẹ́ ọmọ wa. Ìyún àwọn ọmọ rẹ méjèèjì tí wọ́n ti rí ilé ọkọ. Lóòótọ́ nígúnmọ́ o, nígbà tó dọdún 2017 Sáúdà kú. Òun náà kú bájá tí kú tòun tó gbòòrò. Ó kú bí àgbò tí kú tòun ti rọ̀rọ̀ lọ́rùn. Àmọ́ ìdààmú tí ń bẹ fún ẹni tó tẹ̀lé àkọ́bí àtẹni tó tún tẹ̀lé ẹni tó tẹ̀lé àkọ́bí, wọn ì tí ì bọ́ ń bẹ̀ o, nítorí wípé lẹ́yìn ìgbà tí ọkọ tí wọ́n ṣèyàwó fún táwọn méjèèjì tó lé wọn tí tógun ìyá ọkọ dé tó dogun wípé wọ́n padà sílé wọn ò tí ì rọ́kọ míì ní mọ́ títí dàsìkò tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Àdúgbò Ṣàrú ló ti ṣẹlẹ̀. Mo kàn forúkọ bo ilé tó ti ṣẹlẹ̀ láṣìírí. Àmọ́ tó bá jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n lọ́dọ̀, tó bá jẹ́ àwọn àgbàlagbà bí wọ́n bá ń gbọ́ ètò yìí, wọ́n mọ̀ pé ọ̀rọ̀ lágbájá ni wọ́n ń sọ. Adédèjì ti fẹ́ ìyàwó mi. Ìyàwó òun sì wà lọ́ọ̀dẹ̀ rẹ̀. Kódà ìyàwó gan ti bí ọmọ kan. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ wà nílé iṣẹ́ ìkànnì Alesta TV yìí, tí wọ́n tó jóbìnrin náà so gbógun lé ìyá ọkọ rẹ̀, so gbógun lé bàbá ọkọ rẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ ní tiẹ̀ máa ń ṣàdúrà burúkú. Wọ́n pè gbogbo ọkọ táwọn bá ní kọ́ máa níyà láyé o, àwọn ò fẹ́ bá ìyá ọkọ àwọn nílé. Ṣé bí ìyá ọkọ rẹ̀ ò bá bí ọkọ rẹ̀, ta ni wọ́n fẹ́? Ẹ wo ohun tí Sáúdà gbìn lẹ̀ fún ara rẹ̀ tó wá di wípé ó rí sórí àwọn ọmọ. Ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ohun tá a bá gbélé ayé ṣe lónìí tó bá di lọ́la, á padà ká jẹ, á sì padà hú jẹ bí iṣu. Gbogbo ìwọ ìyá ọkọ aládàánwò náà tó jẹ́ pé ó gbé àdánwò báyàwó ọmọ rẹ̀. A jẹ́ pé wọ́n lòwe burúkú tí Yorùbá pa bá wí. Wọ́n ní aráalé ẹni fẹ́ ká bímọ ni, wọn ì fẹ́ ká níyàwó. Kí ni wàá máa ń farú ilé yìí tíyàwó fi sọ pé òun ò fẹ́ rí mi ọkọ ìyá ọkọ òun láàtàn, tíyà ọkọ náà sọ wípé ó kùnbi tíyàwó ọmọ òun ó gbé gbà. Àwọ̀fẹ́lẹ́ sì bonú kò já oríkùn àṣebì. Ó bá mi Èdùmàrè bá ṣe inú nígbà ni tẹ́gbẹ́ bí èèyàn bá sìn báyìí, ẹni tá a nífẹ̀ẹ́, ẹni tó nífẹ̀ẹ́ ni ó mọ̀. Kábíyèsí Olódùmarè. Èyí tí mo mú wáyé wọn mọ̀ bọ́yọ́ lọ́gbọ́n nú àbò nímọ̀ nínú. Tó bá ní ọgbọ́n tó sì ní ìmọ̀, ẹ dákun. Bẹ́ẹ̀ sì máa bá wa láìkì ẹ̀. Ẹ bá mi láìkì ètò yìí. Ẹ bá mi kọ́mẹ̀ǹtì, ẹ sì bá mi ṣíà ẹ̀ lógúnlógún àti lọ́gbọ̀nlọ́gbọ̀n. Gbogbo ohun tó ń ṣe lónìí ìwọ ìyàwó ọmọ tó ń ṣe fún ìyá ọkọ rẹ̀, tó rò yí pé ó mú jẹ́ o, ọba mi Èdùmàrè ń jẹ́ kó lọ́ràá lẹ̀ ni. Gbogbo ìwọ tó wá jẹ́ ìyá ọkọ náà tó jẹ́ pé alágbàkò lọ jẹ́ fún
ìyàwó ọmọ rẹ, rántí pé ìwọ náà bóbìnrin o. Ohun tó o bá sì ṣe lónìí, àwọn ọmọ rẹ ó gbà á lọ́la. Ìwọ gangan ó jẹ́ níbẹ̀, kódà kó o kú tó ò tí ì jẹ irú ìyà ohun tó ṣe sílẹ̀ yìí tó fi kú, àwọn ọmọ rẹ ó jẹ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọdébìnrin ló kàgbákò nílé ọkọ láì mọ̀ wípé ìyá òun ló rà á lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìwà tọ́pọ̀ sì ń hù lónìí, ẹ jẹ́ á gbà wípé ìṣèdìgbà o. Ohun tá a bá fòní ṣe ọ̀la ni ó ròyìn wa. Bẹ́ẹ̀ ohun tá a bá fòwúrọ̀ àtọ̀sán ṣe, bó bá di lálẹ́, alẹ́ ó sọ̀tàn nípa wa. Ẹ jẹ́ á gbélé ayé ká ṣe dáadáa. Nítorí òní kọ́ o, torí ọ̀la ni. Alájà Sùúrà Ọlátàwọn Alẹ́ṣìnlọ́yẹ̀ ọmọ Bàdéùmí, wọ́rà fánáwó mọ̀kánà àlíyà. Wọ́n iná júndànílà ọmọlẹ́gà àlìbọ̀nà. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ wà nílé iṣẹ́ ìkànnì Alẹ́sítàfì, gbogbo yín pátápátá ni mò ń kí látòkè délẹ̀. Ẹ ní pìnyìnkìn bí ẹ̀kọ́ jẹjọ. À ń wo ọdún 2025 níwájú báyìí. Lágbára lọ́wọ́ bá mi Èdùmàrè kò ní bá wa nínú sàárè. A tún jọ máa sọ̀rọ̀ báyìí lọ́dún 2025. Táàjọ sọ̀rọ̀ pẹ́kẹ́rin kése. Ayé yín ò ní dàrú o. Ẹ sì ní ìfàsọ̀bọ̀ ìkàbọ̀ra. Ìwà tẹ́ ẹ hù láburú tọmọ yín máa wá jèrè rẹ̀ nígbà tẹ́ ẹ bá kú tẹ́ ẹ ní hù. Dáadáa tí ẹ wàá ṣe láyé tọ́jọ́ pé tẹ́ ẹ bá kú tán àti lójú ayé yín, ẹ jẹ́ àwọn ọmọ yín náà máa jẹ́ Ọlọ́run ọba mi fi sí yín lọ́kàn láti máa ṣe. Ẹ jẹ́ á ṣe dáadáa lónìí o. Kì í ṣe pé òní yìí o, bí ó ṣe yí pé lọ́la. Ẹ sì gbìyànjú ẹ má jẹ́ á ṣe aburú, torí pé gbogbo aburú tá a bá ṣe pátápátá ó padà bọ̀ wá. Bámidélé ọmọ Rájí, ẹ jẹ́ ń sẹ́nu mi dédé síbí lálẹ́ yìí. Mo kéde ọ̀rọ̀ mi bakọ̀. Tó bá tún yá, mo tún máa yọ láìpẹ́. Ó dàárọ̀, òun ayọ̀ lásùn.